Atakoro. Ọ̀rẹ́ mi kò ní bàjẹ́ fún ẹ o. Àmì àṣẹ. Mo fẹ́ proud. Mo jẹ́ kí ẹni tí ọ̀gá tí mo ń sọ yìí tọ́mọ rẹ̀ gbádùn yìí mo jẹ́ kó realize pé mo ní ọ̀rẹ́ mi kan ògbóni ni ó ní ògùn jà ọ̀rọ̀ ni lọ. Mo jẹ́ kó realize. Ṣé wàá rí ọmọ tó ṣẹlẹ̀ o ọ̀gá tí mo ń sọ̀rọ̀ yìí ọmọ rẹ̀ ò gbádùn wọ́n ti wà gbọ́mọ yìí káàkiri wọ́n gbé lọ Òṣogbo wọ́n gbé lọ Ọ̀ṣun kò síbi wọ́n gbọ́mọ ìdè ọmọ yóò lálàáfíà o màá ní kọ́kọ́ fọkàn balẹ̀ pé ọ̀rẹ́ mi kan wà ògùn ni. Wọ́n bá rí tó ń ṣe ọmọ yìí o nǹkan ṣubú ńlulẹ̀ ni o. Tí mo sọ nù ẹgbẹ̀jì tó fi mí wélẹ̀ kan gan mi yìí fẹ́ kéèyàn fi mí wé ẹgbẹ̀jì ẹgbẹ̀jì kínú sórí ibi tí àwa ní Ògùn dé èmi fẹ́ kọ́kàn èmi fẹ́ sọ̀rọ̀ púpọ̀ kọ́mọ́ bá dàbí pé àbíyàn ń ṣègbéraga èmi gẹ́gẹ́ léwé táwọn èèyàn já tí wọ́n tún ṣe ògùn wọ́n sọ pé ògùn tí ò jẹ́ ewé ẹ̀ ló kù kan ewé tí wọ́n bá pẹ́ yọ kan àwa ò ti fi kù ewé ìyọ̀yà sí rárá ni. Ọ̀rẹ́ mi wọ gangan lè wé. Sórí kò sí àárẹ̀ táwọn ò ti tọ́jú nílé ló bẹ́ẹ̀. Ó dàbò gba àwọn oníwárápá àwọn wèrè tó yẹ kó ti ní àrùn ọpọlọ tó yẹ pé kò sí mélòó. Tó bùgì jẹ Sàámú. Mo ṣiṣẹ́ kan jò ní wèrè ni. Ọjọ́ 7 péré mo fi tọ́jú ẹ̀. Ọjọ́ 7 péré. Tí mo fún ní àwọn àgbo. Mo gbowó dé. Sórí tí ó bá ṣe pé ọkùnrin ò bá ní owó lọ́wọ́ tó bá jẹ́ pé owó bá ń bẹ ní ọwọ́ rẹ̀ mo wá ọkàn rẹ̀ balẹ̀. Atakoro dàrẹ́ẹ̀tì tó bá yẹ pé tó wo ni ọ̀gá lówó lọ́wọ́. Ó ní lọ́wọ́. Ọ̀gá lówó. Ọmọ rẹ̀ ti gbádùn. Ó ti gbádùn. Èbí kan ṣubú ìdìde ni. Kí nínú wá kú alálùpà ìdánù. Wá kú alálùpà òyìnbá. Wá kú alálùpà ìdá. Ó ti ṣerú rẹ̀ sẹ́yìn bí mélòó. Jọ máa bọ̀ jọ ló gbé wọn wá sọ pé kí wọ́n àjọ pẹ́. Kọ́ máa bọ̀ wá. Owó kan ni ọ sọ fún ọtọ́jú sẹ́ńgì díẹ̀. Bí ẹ lò. Sọ rírú ẹ̀ tí mo ṣe kányìn 250,000 ni mo gbà. Àmọ́ torí pé àṣìṣe fẹ́ bá a ṣiṣẹ́ ni sọ pé kó wọ́n mú 220,000 wá sọmọ pé wọn náà tó mú wọn wá ọgbà ibi 20 rẹ̀ láti lọ́kùn wọn náà mọ̀ pé. Ọ̀sẹ̀ sọ̀rọ̀ ni mo ṣe bí owó ń tẹ́ nìkan ló ń dún ni mo ṣe bọ̀ ní ìlú tèmi. Mo ti fi tẹ́kùn. 10% tèmi gan-an bọ̀rọ̀ pé o 20,000. Ó sì gba 20 orí ẹ̀ á fi 200 yẹn. Ọ̀rẹ́ mi ò níyàn kú o ọ máa rí ṣe ni o ọ̀rẹ́ àbá ọgbọ̀ṣẹ́ kò ní bu ẹ lọ́wọ́. Wọ́n lẹ́nu ní owó. A ó lówó. Iṣẹ́ wo gan ni ṣe? Ọ̀gá lówó lọ́wọ́ o. Iṣẹ́ kí ni ṣe kí ni? Sórí ọ̀gá iṣẹ́ àlọ́gà lówó lọ́wọ́ ọ̀gá ni ọ̀gá ńláńlá tó jẹ́ pé tí máa sọ fún ọ tó bá dé ọ́fíìsì rẹ̀ báyìí gbogbo òun yà máa bẹ́rí báyìí náà ọ̀gá sọ́jà ni. Ọ̀gá kí ló pé? Ọ̀rẹ́ mi sókè tí àpò ní ṣóògbọ́ ti wí ni. Ọ̀gá kí ló pé? Àlọ́gà sọ́jà. Ọ̀gá sọ́jà. Sójà ni ẹni ohun tí ó rẹ ọmọ rẹ̀. Ṣọ́gbọ̀n tí mo ń sọ ni àlọ́gà sọ́jà gangan lẹni tí mo ń sọ yìí ó ní burúkú owó na máa ń sọ pé ṣẹ̀kẹ̀rẹ̀ lẹni tẹ́ ń wí mi tó ní owó dé ó ní owó o. Sọ ti ẹ̀ rí ó sì wá dùn mí. Kí ló rí? Torí gbogbo sẹ́tọ̀ jọmọ́ bí à ń wo wèrè wárápá kéèyàn máa ṣubú kọ́ máa dìde àwọn ìyá mi ní gbọ́dọ̀ sí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Àwọn tó láyé lọ sọ bẹ́ẹ̀. Atakoro dóná wọ́n sọ̀rọ̀ kan nísìnyí olóhùn wo warapa òun wo wèrè tó bá búgi jẹ òun wèrè tó já játara. Àmọ́ báyìí àwọn ìyá mi ní gbọ́dọ̀ sí. Àwọn ìyá rẹ̀ lọ́bọ̀rọ̀ ṣe àbí mo ti gẹ̀ẹ́tì ẹ. Ṣé ìfẹ̀yìn tó bí ọwọ́ 3-4 tó ń fún mi báyìí tí bá ti gbé iṣẹ́ tó lágbára wa sọ pé ní instantly ló máa fún mi jẹ́ pé ó nílé débẹ̀ especially tó máa ti gbé sí àwọn tó lágbára bíi sọ́jà bíi ọlọ́pàá wàá sọ pé láyé àwọn ìyá rẹ̀ ní ọ̀bọ̀rọ̀ ṣiṣẹ́ kankan. Ìrírí ni. Ìrírí. Ó lóògùn mo sẹ́ gẹ̀ẹ́tì ẹni ó lóògùn iṣẹ́ ló ti gbé wọn tó bá ráìfì ìgbà ló máa sọ fún mi pé àwọn ìyá rẹ̀ lọ́bọ̀ ọ̀dà wọlé o àwọn ìyá rẹ̀ ní pé inú ọ̀sẹ̀ yìí ọ̀bọ̀rọ̀ ṣẹ́bù kan o ọ̀bọ̀rọ̀ ṣègbẹ́rẹ́ kan ọ̀bọ̀rọ̀ wẹ̀ṣẹ́ kan o ó lóògùn. Mọ́lẹ̀ gbà mí. Lóògùn máa lọlé. Lọlé tọ́ba ìpẹ́ ìhun ni lọlé sọ fún ọdún disappoint. Kí ló fẹ́ gbà mẹ́ gan? Kí ni mi gbà mẹ́? Sọ fẹ́ báyé mi jẹ́ mo ní ìtísẹ́ sójà. Ní sójà tó ṣe pé tí èèyàn bá fẹ́ lo 150 láyé tí sójà bá lùyàn 70 ni ó kú mẹ́.
gbogbo èsì tó kù gan téèyàn bá tún lò gan bí hospital bí kankan lèyàn ti lọ lè lo. ó ṣe ń mílò kan balẹ̀ pé kókó ìfọkànbalẹ̀ kó wá ṣiṣẹ́. mi ò tẹ. ó ṣe ṣiṣẹ́ mọ́ 20,000 ọmọdé òun ni wọ́n gbọ́kàn sí. lọ́wọ́ gómìnà ṣe pé mo ti plan ẹ̀ mo ti ya foundation rẹ̀ kalẹ̀ báyìí. ọtí ná owó sẹ́tọ̀ ti gbà èmi ò ti tẹ́ tọ́jà o dákùtò ọlọ́run mọ́ wa lọ. ìlọ. fàbá lọ jókòó. àtàkùrọ̀. tí máa ní kí n fọ́ ní èpè tí máa ní pé kí n fọ́ ní èpè wàhálà ìpè mi àbá tí ẹ jẹ. kó gba ìjòkó lẹ ṣebí ìwọ náà lọ lè gbà mú lọ lè rẹ lọ lè máa wo wèrè lẹ́yìn èmi iṣẹ́ sójà ọlọmọdé orí mi ò burú sójà. àtàwọn kò lè yẹ o. gbòfilẹ. ó dẹ̀ dojú tì mí. ẹyin ṣe.